Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa. Mo kí ọkùnrin náà wa, mo kí obìnrin, mo kẹ́yìn ọmọdé, mo kẹ́yìn àgbàlagbà. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní, kẹ́ máa gbọ́ mi náà ní òní. Etí yín tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán òun ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òun náà ni a wà, mo kí gbogbo wa pátá ẹ káalẹ́. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí ìwé ń jẹ́. Ẹ rí a máa mú wá báyìí náà ní ẹ̀kọ́ kan tí ààyè bá ti ń gbà wá díẹ̀díẹ̀ báyìí náà, a máa mú wá báyìí lẹ́ẹ̀kọ́ kan. Ẹ rí èyí tí mo fẹ́ tún ṣàlàyé fún wa ní òní, òun náà ni bí a ṣe máa ń lo epo ọ̀bọ̀ àti ṣúgà oníkóró. Tá a bá rí ṣúgà oníkóró àti a lè lo ṣúgà oní powder, a lè lò. Ṣé rí iṣẹ́ yìí, ọ̀nà tó máa ń gbà ṣiṣẹ́ pọ̀. Ọ̀nà tó máa ń gbà ṣiṣẹ́ ó pọ̀ gan. Fún gbogbo àwa tí Ọlọ́run bá ní ká lè ṣe. Ó ṣiṣẹ́ Eyonu Iferan, ó ṣiṣẹ́ Awure. Epo ọ̀bọ̀ nìkan àti ṣúgà oníkóró. Nǹkan tá a fẹ́ lò náà nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ báwo ni a ṣe máa ń ṣe àti pé báwo náà ni a ṣe máa ń lò. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lèyí kó tó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Ìyẹn lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣe àti èyí tí a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tí ẹ bá wá ní ìbéèrè kan tẹ fẹ́ bi mí lérè lórí ọ̀rọ̀ eléyìí tàbí ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí eléyìí, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07032422552. Tó bá yẹ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí 09053332747 tàbí 08029484696. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ. Ṣé rí iṣẹ́ yìí tí a bá jẹ́ ẹnìkan tó jẹ́ pé bóyá èèyàn ń wá iṣẹ́ tàbí èèyàn tiẹ̀ ti rí iṣẹ́, wọ́n tún gbógun tí èèyàn di iṣẹ́. Wọ́n gbógun tí èèyàn di iṣẹ́. Tàbí tó bá dé ibì kan, ayé ò kì í fẹ́ràn ẹ, wọ́n gba tiẹ̀. Tàbí àwọn nǹkan mìíràn tó tún yàtọ̀ sí irú nǹkan báyìí. Ẹ wò, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Torí pé ewé àti egbò, lóòótọ́ bí a ṣe rí èyí tó dá ń bẹ náà ni a rí èyí tí ò dá. Kò sínú gbogbo nǹkan téèyàn ń ṣe tí ò sí. Bó ṣe rí èyí tó dá, òun náà ni a rí èyí tí ò dá. Tó bá jẹ́ pé nǹkan tí wọ́n wá kọ ni pé o fẹ́ máa fi ewé àti egbò ba tèèyàn jẹ́, tí ò bá ṣe lórí ẹ, kò tiẹ̀ sí àní-àní ó máa ṣe lórí ẹ, yóò tún lapa lára àwọn ọmọ. Ó tún lapa lára àwọn ọmọ. Ewé àti egbò kó máa jẹ́ àǹfààní fún gbogbo wa ni. Epo ọ̀bọ̀, tẹ bá rí igi ọ̀bọ̀ tàbí tẹ bá rí epo ọ̀bọ̀ àti epo ọ̀bọ̀ àti igi ọ̀bọ̀, ara nǹkan t'Ọlọ́run dá sórí èèpẹ̀ ni. Ó sì ní reason t'Ọlọ́run fi dá. Tó o bá ti fi máa mú un níkà, torí pé bó ṣe rí epo ọ̀bọ̀ gan náà, wọ́n tún ń lò fún ká. Bẹ́ẹ̀ ni, wọ́n ń lò fún ká. Mo sì máa tún sọ fún gbogbo àwa, pàápàá jùlọ àwọn ìyá wa tẹ́ wà nínú ilé, tó jẹ́ pé ẹlòmíì á fẹ́ gún epo ọ̀bọ̀. A wá jókòó nínú ilé, àti window àti ilẹ̀kùn inú ilé ni ó ti máa gún. A wá ní, òun wúkọ́, òun sín. Ẹnìkan tiẹ̀ pè mí nígbà kan rí pé òun gún epo ọ̀bọ̀ nínú ilé. Kò tẹ́tí sọ pé inú ilé lòun ti ń gún, ó lóun gún epo ọ̀bọ̀. Ó ní bẹ́ẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí ní sín, lẹ̀jẹ̀ ń jáde mú òun ní. Báwo ló ṣe wá jẹ́ bẹ́ẹ̀? Ibo ló ti gún wa nínú yàrá? Wọ́n sì máa gún epo ọ̀bọ̀ nínú yàrá. Lọ́jíìkì tẹ́mi máa ń lò, torí tẹ́mi náà bá gún epo ọ̀bọ̀ á sábà máa fi mi nímú. Tó bá dẹ̀ ti fi mi mú báyìí, kàtá dé nìyẹn. Kàtá dé láìsàn tèmi jù. So bí èmi ṣe máa ń ṣe, òun náà ni pé tí n bá fẹ́ gún epo ọ̀bọ̀, n bá ti fi sínú odó, màá bomi sí, omi díẹ̀ sí, màá bù sí. Màá wá gún tí ó kúnná níbẹ̀, kò fi ní máa kù. Èyí tá a fẹ́ sọ fúnra wa ní òní, òun náà ni ẹ jẹ́ ká wá epo ọ̀bọ̀. Ó lè jẹ́ ní ńlá ẹyọ kan. Àmọ́ tá a bá fẹ́ ṣe, bá a ṣe máa ń ṣe, òun náà ni pé a sun epo ọ̀bọ̀ yìí nínú iná ni. A sun tí ó jóná dáadáa,
ẹ dákun ẹ jẹ́ ká make sure pé ó jóná dáadáa. Tó bá ti wá jóná, a wá yọ èpo ọ̀bọ̀ yìí, a wá lọ lójú ọlọ tí ó kúnná tàbí ká gun ní odó kó kúnná. Tí èpo ọ̀bọ̀ yìí ò bá jóná dáadáa, ó léwu, ẹ má jẹ́ ká lò ó. Ní ọ̀nà kejì bá ṣe máa ń ṣe, a lè fi èpo ọ̀bọ̀ sínú apẹ ìjógun, a wá jó, tó bá ti jó gúdúgúdú, a wá ṣe wá lọ kúnná, tá bá ti wá lọ kúnná, a wá lọ ṣúgà oníkóró mọ́. Ṣúgà oníkóró la máa lọ mọ́. Tá bá ti lọ ṣúgà oníkóró mọ́, ẹ wá jẹ́ ká dà sínú epo pupa. Ẹ jẹ́ ká máa la díẹ̀díẹ̀, ká máa la díẹ̀díẹ̀. Iṣẹ́ ìfẹ́ràn tó dájú ni, tí kí wá ṣe ìfẹ́ràn nìkan, ó tún máa ń mú kí àwọn ẹni bí yọwọ́ kúrò lọ́rọ̀ èèyàn. Ó máa ń mú kí àwọn ẹni bí kan yọwọ́ kúrò lọ́rọ̀ èèyàn. Àwọn tí wọ́n ti tó yẹ pé wọ́n gbogbo ara ẹ̀ pátá báyìí àmì wọn ni. Tó bá ti ń lò ó, wọ́n yọ ọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tó kì í rí tẹ́lẹ̀ nínú ìgbésí ayé ẹni ti dáadáa, wàá bẹ̀rẹ̀ sí ní máa rí, wàá máa rò pé ìwọ nìkan ló máa ń ṣe ni. Bẹ́ẹ̀ sì ni kò ju epo ọ̀bọ̀ àti ṣúgà oníkóró. Ṣúgà oníkóró yẹn ò ní yẹ o. Bó bá ṣe wù wá ni ẹ jẹ́ ká dà sí. Bó bá ṣe wù wá ni ẹ jẹ́ ká dà sí. Ká wá máa là. Bí yẹn ṣe lọ bẹ́ẹ̀ nìyẹn. Tí Ọlọ́run bá wá jẹ́ kí a tún rí ọ̀gà gbígbẹ ẹyọ kan, epo ọ̀bọ̀, ọ̀gà gbígbẹ ẹyọ kan àti epo ọ̀bọ̀, a wá jó méjèèjì papọ̀. Tá a bá ti jó méjèèjì papọ̀, eléyìí ò ní pé bóyá àtàrí tàbí kankan nú. Tá a bá ti jó méjèèjì papọ̀, a máa ń po eléyìí pọ̀ mọ́ṣẹ́ ni. Tá a bá ti pọ̀ mọ́ṣẹ́, ẹ jẹ́ kí èèyàn máa fi wẹ̀. Gbogbo ọwọ́ burúkú tó ti fi kan èèyàn pátá ni wọ́n ó yọ. Àmọ́ èyí tó ti ń dà jù, òun náà ni ká sun epo ọ̀bọ̀ yẹn ni kó jóná ráúráú. Tó bá ti jóná, ká wá lọ kúnná, ká lọ ṣúgà oníkóró yékéyé mọ́. Ká wá máa fi epo pupa, ká máa fi là, ká dà nínú epo, ká dèpò lé lórí, ká wá máa là. Ṣé ẹ rí tí a bá ti ṣe ètò yìí, tá a bá ti ń lò ó, àwọn nǹkan kan mọ̀ change nínú ìgbésí ayé wa tó yẹ pé inú tàwa gan náà mọ̀ dùn lágbára Ọlọ́run. Ẹ wọ ọ̀rọ̀ mi oníjú báyìí lọ, èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí ìwé ń jẹ́. Ẹ rí tó bá di ìgbà míì, á tún mọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kò fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí nǹkan mìíràn àti ṣe. Ó dàbọ̀.